lé lọ́dún ọmọ orò ọmọ egúngún lé o ọmọ Modakeke Akoraye òkú àyọ̀dún orí kádùn ẹ bá mi pè é o Ajike o Ọlọ́run tó ìmí Ajike Shakirat Shaki màmá mo bá fọpẹ́ fólú tóró tún ti rọ́dún ìyá Tofiki mi ìyá Muhammed awo Shakirat Adébùkọ́lá yọ̀ ní mo kí ọ kú oríire Ajike mo bá ọ̀dá sọ́dún bọ́dún bá ti kọdún obì onísàkà ìwọ̀ oníkọ́júkú awo Shakirat ọmọ wù mí Ọlọ́run wá níjọ́ tọrọ jẹ Shaki màmá ẹni mi jòjòló àfúnimáwò bẹ̀ olówó tí fowó ṣàánú olówó ọlọ́lá ó sì tún nírẹ̀lẹ̀ ẹyinjú Elédùmarè ẹni ọba ń bọ̀ àpọ́nbẹ́pọ̀ rẹ̀ ẹ̀yin fújòwó arẹwà lóbìnrin okú oríire kéèyàn ó tó pé 50 years ojú ti rí tótótó ojú ti rí tótótó mo kí ọ̀nkú oríire gírámà òkìkí Ọlọ́run níjọ́ pàrẹ́ máyé orí àwọn ọ̀rẹ́ àtàtà olóríire àwọn alábàárín tó yanrantí ọ̀rẹ́ kí ọ̀rẹ́ olóríire kí ara wọn Shakirat Adébùkọ́lá ọmọ ọlọ́fà wọn jọ Shakirat ọmọ wùmí yéèjì rẹ̀ wọn méjèèjì náà ní kí n kí ọ ayọ̀ ní kí n kí ọ púpọ̀ kí n kí ọ dénú lé Shakirat Ajike ó yá jájọ dé pẹ̀lú àwọn bàbá tó bí ọ̀hún lọ́wọ́ pọ̀ ọdún Àṣàkẹ́ lèmi jẹ́ àwọn fíjọ́ àǹkẹ́wì tó gbòde mọ́mọ́kì àwọn bàbá tó bí ọ̀hún lọ́wọ́ pọ̀ ọdún Ajike o ọmọ ra ọmọ òrù mo ọmọ mọ́jọlẹ̀ mo dẹ̀ gbá ọmọ sásá bí aṣọ ọmọ asúnlẹ́ṣẹ́ ọmọ aṣọ lálàjà ọmọ bó kẹ́mi ní kẹ́kẹ́ ń wò dègbèje bó kẹ́mi ní kẹ́kẹ́ ń wò dẹ̀gbẹ̀sán ọmọ akitì olú ọmọ aríkúsáyà jíndínà poríkì àwọn bàbá tó bí ọlọ́mọ Ajike o ilé ọmọ Modakeke Akoraye ọmọ afogun gbàlú ọmọ orò ọmọ egúngún lé ọmọ ogun tẹ̀lúdọ̀ ọmọ fìjà gbàgbọ́dẹ Ajike orí ìwọ lọmọ orí oríire bàbá ẹni là á kú sí ọmọ bíjà bá tọmọ yá lọ rèé tẹ̀dọ́ máa túmọ̀ retí bàbá lẹ́ni tó fẹ́ tọ́ mi Ọlọ́run tó yìn ó ọmọ adákẹ́jà bí èṣù náà kò kí àwọn bàbá tó bí ọlọ́mọ ẹyẹ òkúkú bẹ́ẹ̀ nìkan jà kò bẹ́ẹ̀ nìkan bínú nílé yín ẹni bá bẹ́ẹ̀ nínú lẹ́yẹ yọ lójú jẹ́ ọmọ afẹ́dẹ̀ jùlẹ̀ bẹ́ẹ̀ ògo sọ̀rọ̀ ọmọ akíkanjú lójú ogun ọmọ bàbá gbẹ̀dẹ̀ ẹ̀yẹ ṣe bí ọ̀bọ làárí ẹ̀jẹ̀ àkúkú mọ́ ọkọrin tẹ́yẹ ní amọ́ ọkọ ọmọ fẹ̀rín pàdé jà lọ́nà ọmọ ìjà wùmí jà lọ́jà ṣe bá rẹ́ni jẹ ní mú mi ìbínú Ajike o tó ń gbóhùn ẹnu mi bí mo ti ń kí bàbá tó bí ọlọ́mọ ọmọ Modakeke ọmọ òráyè wọn ò ráyè rẹgbẹ bí wọn bá sì jí wọn mọ gbà bí iṣẹ́ wọn lọ ni òkú ọdún o Ajike o ọmọ mi tẹ́rẹ́ tí gbàgbọ́dẹ lọ́wọ́ à ń ṣe bí ọmọ orò ọmọ egúngún lé o ọmọ akíkanjú ní ọlójú ogun Ọlọ́run tó yìn ó wá nípa rẹ́mọ́yé òní bùrìnkùrìn òní báwọn jíjọ ẹlẹ́yà láéláé ó ti ṣọdún eléyìí náà ká tún jọ péjú ṣe tẹ̀mí nínú ọ̀la nínú rẹ̀ gbogbo òní tẹnugbó bí ẹ̀wọ̀ lágbára ọba tó láyé bójúmọ́ bá ti mọ pèrègùn àgbà ọ̀tútù ọ̀ Ajike níwòye àmọ́dún kan tún ti lé nínú owó nínú ọ̀la nínú àìtètè níkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ onígbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra Ajike o ikú kì í pẹ̀tà lójú ràn ó ti jáwé ń pẹ́pẹ́ kó pẹ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà Ajike kó ń gbélé àyè pẹ́ mọ́mọ́ Muhammed mọ́mọ́ Taofik gírámà òkìkí Ọlọ́run oníjọ́ ń gbọ́mọ̀ gbé onígbọ́mọ̀ sí Shakirat oníròhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ ìbànújẹ́ onífọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ṣe jòkó sí láéláé ilẹ̀ òkèrè ló wá Shaki màmá kó òkèrè oko délé lágbára Ọlọ́run ọ̀gá ògo jù lọ́pọ̀ ọdún happy 50th birthday Ajike o ti ṣọdún eléyìí náà ká túnjọ ṣe tẹ̀mí tọmọtọmọ ò ní báwọn pìtàn ọ̀rọ̀ ò ní gbẹ́nu ebi pìtàn ayọ̀ lágbára ọba dání wáyé o
àmọ́jọ òun Shakirat ọmọ Wùmí náà ní ń wá kí ọ kìnkì ọ délé wọn lọ́dún ayọ̀ lọ́sìn mọ́ṣe wọn lórógbó ló ní ògbó òbí ló ní òbí kú dànù ò ní kánjú kú láéláé ò ní àbíkú àgbà ọlọ́run oníjọ́ yàgàn ọjọ́ alẹ́ láéláé òkú ọdún àgbéṣetán rèlú àrò àlùkò ṣetán rèlú kò sùn lékèlékè ṣetán rèlú kẹfún Àṣàkẹ́ Ọlálèmí jẹ́ ọlọ́rọ̀ ọmọ afárapẹ̀sà abilọ́yàn ara ròdò abirùn mo fẹ́ wọn lọ́fà mọ́jọ nílé ọlá lọ́mí ọmọ abiṣu dára gbada ọ̀kẹ́ wọn lọ́fà abidíyọ mẹ́nu Àjíkẹ́ jẹ́ ọmọ fèyí ṣe lọ kí n túbà ọ̀ṣàmọ́dún.